ọmọ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna tí òun fúnra ẹ̀ tó jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá ìyẹn Federal House of Representatives ìyẹn Honourable Bashir Bello El-Rufai ó mà ti tú àṣírí nípa ìgbésẹ̀ tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi ó ti tú àṣírí ìgbésẹ̀ tí ó ń gbé lórí El-Rufai tó wà látìmọ́lé láti nǹkan bíi oṣù kan àti ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn lásìkò yìí. Àtúnwí asán ni kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ pé El-Rufai ó wà látìmọ́lé àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti gbogbo ohun tó jọ èyí tí wọ́n ń pè ní ICPC tó sì jẹ́ pé láti ìgbà náà ni wọn ò fún El-Rufai ní bẹ́ẹ̀lì kó tó di ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ 24 nínú oṣù kẹta ọdún tá a wà yìí 24th of March 2026 tí wọ́n fojú El-Rufai bá ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Kaduna tó sì jẹ́ pé níṣe ni wọ́n tó sún ẹjọ́ lórí bí wọn yóò ṣe fún ní bẹ́ẹ̀lì ni wọ́n sún síwájú di ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ṣáà bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe fi El-Rufai sí àtìmọ́lé tí wọ́n ń jẹ́ kó di mọ̀ pé nítorí òṣèlú ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná fi fi El-Rufai sí àtìmọ́lé nítorí pé wọ́n mọ̀ pé ó ń gbógun ti Tinubu ó ń takò Tinubu ó sì ń wá gbogbo ọ̀nà tí Tinubu ò fi ní ṣe sáà kejì ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n fojú El-Rufai tán fojú ẹ̀ bá ilé ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà yìí táwọn èèyàn sì rí àwòrán àti fọ́tò ẹ̀ fún ìgbà àkọ́kọ́ láti oṣù kan àti ọ̀sẹ̀ méjì tí wọ́n ti jù sátìmọ́lé ìní Bashir Bello El-Rufai ọmọ El-Rufai ló tú àṣírí ńlá nípa àtìmọ́lé tí wọ́n jù bàbá ẹ̀ sí àti ọ̀rọ̀ Peter Obi. Nínú ọ̀rọ̀ Bello El-Rufai ló jẹ́ kó di mọ̀ pé òun ò ní sùn òun ò ní sinmi òun ò ní wo títí tí bàbá òun yóò fi jáde látìmọ́lé nítorí pé òun mọ̀ pé bàbá òun ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tó fi kàn án àti wípé gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa bàbá òun ni ò jẹ̀bi ẹ̀ tó sì jẹ́ pé nítorí òṣèlú ni wọ́n ti fi bàbá òun sí àtìmọ́lé. Bello El-Rufai wá tú àṣírí wípé Peter Obi ó gbìyànjú púpọ̀ lórí bàbá àwọn ó sì dúró ti ẹbí àwọn dáadáa lásìkò ìlàkọjá ńlá táwọn wà nínú ẹ̀ yìí. Bello El-Rufai ní bóun ò bá kà á ní èjì ó ní yóò ti tó ìgbà bíi 10 ọ̀tọ̀ọ̀tọ̀ tí Peter Obi tó ti pe òun àti àwọn ìdílé òun láti mọ̀ nípa ìlera El-Rufai nínú àtìmọ́lé àti gbogbo nǹkan tó bá nílò tó sì ní ilé ìfihàn wípé Peter Obi tí àwọn mú gẹ́gẹ́ bí orogún ní òṣèlú tẹ́lẹ̀ nínú ẹbí àwọn olótìdí mọ̀lẹ́bí àwọn báyìí táwọn sì dúpẹ́ púpọ̀ lórí nǹkan tó ṣe náà.